Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdíwẹ̀ lówó Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdíwẹ̀ lówó Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdíwẹ̀ lówó Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdíwẹ̀ lówó Ìbílí ọkọ̀ sẹ̀mẹ̀ Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí nàná Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdíwẹ̀ lówó Kóbìnrin lọ, gbogbo yẹ̀kẹ̀ kóbìnrin kọ. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkúrò. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkúrò. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkúrò. Èpè mi nìyọ. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkúrò. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkúrò. Ìbílí ọkọ̀ sẹ̀mẹ̀ Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí nàlá. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkú. Owó ẹjọ́ mọ̀ ẹgbọ́n mọ́ ẹ̀. Ìbílí ọkọ̀ bèrè nù. Ọ̀sẹ̀mẹ̀kẹ́ wúdìdí wá mi òkú. Àtàlẹ́mẹ̀rẹ̀ mi ò àtàlẹ́mẹ̀rẹ̀. Ẹgbẹ́ mi ni o, ìrọ̀nà ìwọ́fà. Atanemero, iro atanemero, ayido mero, atanemero,
Bible knowledge. Ọ̀sẹ̀ mẹ́wàá tó yìí kò.
Shoot
Ayé wa, délé bó kó ẹ̀kọ́ yọ kọ̀kọ́, wà á bẹ̀rù.
Now the place you never start koko akari kola lo gidi e dagolo pe ore mo babe ro bre popo joko akobiwo ya ani 10,000 Jaya, www.youtube.com/wafo. You find this well edited Okpa Junior live.